orúkọ mi ni orúkọ pọ̀ mo lè pera mi ní evangelist mo lè pera mi ní Mose evangelist mo lè pera mi ní wòlíì ọmọ bàbá Tọ́pẹ́ Pádonú tó rí mi lọ́jọ́ sí ṣùgbọ́n lọ́wọ́ orúkọ tuntun tó tún fi ń pè wá ni pé wòlíì Asọ̀rọ̀máyẹ̀. Yes, adúpẹ́ fọ́lọ́run kì í ṣe mímọ̀ ṣe mi ni orúkọ mi ni wòlíì Tọ́pẹ́ ọmọ bàbá Pádonú wà ní nọ́mbà 35 Ògúntólú street ibi tí tọ́lọ̀ ti gbé ṣọlá tó ti ń gbé ṣògo tó ti ń gbé tó àwọn èèyàn sílẹ̀ tó ti ń gbé iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì màálù tó ní rù ọlọ́run bá lé ṣiṣẹ́ ní àwọn òní àní anybody àní àtẹ̀gbójúlé anybody àtẹ̀lẹ́wọ́ nínú ẹgbẹ́ awo nítorí pé a fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ kí wá lè rè mí tí máa polongo ọ̀rọ̀ ọlọ́run tó wá di kẹ̀yìn ọjọ́ tọ́lú wa lé mi pé tó wájú mi ìwọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ìgbà tí Tinubu máa débẹ̀ wọ́n tẹ epo ní 200 nísìn epo ti di 1000 per litre nítorí kí ni ìyàtọ̀ 96 98 sí 1000 naira ìgbà tó bá débẹ̀ tá a bá ṣe dátà 500 a lè rí lò fún ọjọ́ méjì àmọ́ sì tá bá subscribe oní 15 kò yàtọ̀ sí oní 500 tá à ń ṣe tẹ́lẹ̀ ẹ̀yin tọ́lọ́ fi sórí àléfà yẹn lórúkọ Jésù ẹ̀ ní kú ọmọ ò ní kú ṣùgbọ́n ara ni aráàlú alice Nàìjíríà ṣáà ń pa owó tẹ́bátẹ̀ fi owó yẹn tẹ́bá fi invest lórí Nàìjíríà tí ẹ ṣojú ọ̀nà tí ọ̀nà tó jágere ẹ tó máa sọ ìlú dẹ̀rọ̀ lèmi wá Tinubu ògbówó fún mi APC ògbówó fún mi PDP ògbówó fún mi any party èmi àdó ìbú mi ò gba owó lọ́wọ́ anybody àwọn ayé kan wà nínú Quran tó bá fi wọn ọ̀tún fún ẹ tó bá mú kò sí yàrá ìyá jẹ kan oṣooṣù abémèrè kan tó máa dẹ̀ láàmú tó máa pé òun ní agbára lé ẹ lórí àwọn sáàmù kọ́ wà nínú Bible tó bá kà sínú mi fún ẹ tó bá mú àwọn iṣẹ́ kan tẹ̀ wà tí mo mọ̀ tó wà nínú ìṣẹ̀lẹ̀ àdókù ọjọ́ ìṣẹ́gun pẹ̀lú ìdámẹ́kẹ̀ pẹ̀lú cross tó bá fò ìwúwe tó gbé sí pẹpẹ fún 7 days kó wá gbé fẹ́ tó bá wà lára ẹ kò sí ni olótùú ẹ mọ̀ pé kí nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé èmi máa ń gba ìmísí láti ọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe pé mo máa ń wòye sọ̀rọ̀ ẹ rántí ìgbà tí wọ́n fi ọba Ọ̀yọ́ jẹ nígbà yẹn ẹbí mi léèrè question kan mo á lo question kan fún yín lọ́jọ́ yẹn tí a bá rántí mo sọ pé ṣé dandan ni pé ẹ tó máa jọba ṣé dandan ni kó jẹ́ ará ìlú òyìnbó tí a bá rántí pé mo sọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn pépà pẹ̀lú afẹ́fẹ́ tó ń fẹ́ níta ẹ̀sìn ó ń fẹ́ sí àwọn ọmọkùnrin kì í jẹ́ kí nǹkan ọmọkùnrin kó gbérí dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́ oníwọ̀n obìnrin tó mú àmúbọ̀ ọkọ ìlú bí àtọ́pẹ́ òun ti ṣiṣẹ́ ọkọ òun ti ṣiṣẹ́ ẹgbẹ́ ẹni kẹ́ni kó wá ẹja àjàbọ̀ ẹja rọ̀ kó wá ìrẹsì bí agolo kan kó wá fún lójú kó wọ́n oyin kó fi pò pọ̀ tó bá dé ebi omi